ilé-ẹjọ́ pàṣẹ pé ẹgbẹ́ PDP kò gbọdọ̀ ṣèpàdé àpapọ̀. Ìdí rèé o. ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Àbújá ti pàṣẹ pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party kò gbọdọ̀ tẹ̀síwájú nínú ìpàdé àpapọ̀ tí wọ́n fẹ́ ṣe láàrin ọjọ́ 15 sí ọjọ́ 16 oṣù kọkànlá ọdún yìí. Àwọn alága ẹgbẹ́ náà nípínlẹ̀ Imo àti Abia pẹ̀lú akọ̀wé ẹgbẹ́ náà ní gúúsù orílẹ̀-èdè yìí ni wọ́n gbé ẹjọ́ lọ sí kóòtù pé ìpàdé àpapọ̀ náà kò bá òfin mu. Wọ́n ní ẹgbẹ́ náà kùnà láti ṣe ìpàdé àpérò ní wọ́ọ̀dù ìjọba ìbílẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ 14 ṣáájú ìpàdé àpapọ̀ tí wọ́n fẹ́ ṣe yìí, eléyìí tó sì tako ìwé òfin ètò ìdìbò ilé wa. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ James Omotosho sọ pé àwíjàre àwọn olùjẹ́jọ́ lẹ́sẹ̀ nínú òfin. Nítorí náà, adelé alága ẹgbẹ́ PDP lórílẹ̀‐èdè yìí, Umar Damagum, kò gbọdọ̀ tẹ̀síwájú nínú ìpàdé ọ̀hún. Ó ní ìpàdé àpapọ̀ tí wọ́n fẹ́ ṣe láìṣe ìpàdé àpérò láwọn ìpínlẹ̀ náà tako abala 47 òfin ẹgbẹ́ PDP, bẹ́ẹ̀ ni kò bá abala 95 òfin ìdìbò orílẹ̀-èdè yìí mu.